Chief Mrs. Ọmọtọ́lání Modúpẹ́ọlá Adésànyà. Ọmọtọ́lání mi sọjọ́ ìbí ara ẹja àbáyọ. Tẹ̀tẹ̀ yìí ti múre wá. Lásìkò yìí àtúbọ̀ dùn yògbàjú ti tẹ́lẹ̀ lọ. Ká máa mí kan gbogbo wa Ọlọ́run ti kórè dé. Ọ̀tún ìyálóde ẹgbẹ́ bọ́ba gúnwà Diamond obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú. Gúnugún ìkú léwe. Dandan wákàtí ìdarúgbó dandan. Gúnugún ìkú léwe o. Dandan wákàtí ìdarúgbó dandan. Chief Mrs. Ọmọtọ́lání Modúpẹ́ọlá Adésànyà kì í ṣẹni àrífín ẹni Ọlọ́run dá ni ẹ ò ṣe é farawé. Ọ̀tún ìyálóde ẹgbẹ́ bọ́ba gúnwà obìnrin Diamond òkèrè iyì ẹ̀yìn pọ̀ gan létí irú wa. Ọjọ́ abíni ló pé tí mo ṣe wọlé agodo orin lọ. Mo ti múra mo máa pèdè ayọ̀ nítorí ọmọ ológo pàtàkì. Èdè lọ́jọ́ pé tá a bí awẹ́rẹ́ wá sókè pẹ̀. Aláṣẹ pàtàkì fún Ọmọtọ́lání Adésànyà Foundation ire ni fún ẹ lọ́jọ́ gbogbo. Sáma bùrìnbùrìn máa dá gọ̀jọ́gọ̀jọ́. Ọjọ́ abíni ló pé o màmá ìdẹ̀ra o ti dájí fẹ́ràn jẹun bí ọmọdé. Mo ti múra tán mo máa pèdè àrà nítorí màmá ìdùnnú. Ọjọ́ ti pé tá a bí màmá Gbádé Àjàyí. Gbogbo ọlọ́lá ayé ó yẹ ẹ̀jẹ̀ àjọ dá múṣòmúṣò. Balógun ẹgbẹ́ ló rán mi níṣẹ́ pé kí n gba stúdíò orin ewì lọ. Ó ní kí n lọ kọrin àtàtà fún ọmọ ológo ọ̀hún. Ó ní kí n ṣeré ayọ̀ fún ọ̀rẹ́ òun. Ó sọ wípé olóríire jọ nìyí ó lẹ́jọ́ ń forí ire jowú ara ni. Ó ní kí n kí yín pé many happy returns nínú ọlá nínú ayọ̀ tó pọ̀. Mo sọ nípa Chief Mrs. Abísọ́lá Ògúnsànyà tó jẹ́ balógun ẹgbẹ́ bọ́ba gúnwà obìnrin Diamond Akílẹ̀ Ìjẹ̀bú. Òun ló sanwó ńlá sílé iṣẹ́ wa ó nítorí ọ̀rẹ́ mi nú òun pàtàkì. Ó ní kí n kí yín pé ẹ kú ọdún kí n sọ pé ẹ kú ìmóríkádún. Ó sọ wípé iyì ẹ̀yìn pọ̀ gan lójú gbogbo ẹgbẹ́ ó lè máa ṣe nígbànígbà. Balógun dòdò ń dá wà ló ní kí n kí ọ̀tún ìyálóde ọbabìnrin. Sàmọ́ ságùdù ó lẹ̀ ti ṣèyí ẹ máa ṣèyí sàmọ́dún. Bẹ́ẹ̀ bá ń gbọ́ ó yẹ ẹ máa ṣàmì ẹ̀. Ìwà ló máa ń jẹ́ kára yóò béèrè ẹni níjọ́ tá ò bá sí nílé. Ó ní kí n sọ fún yín pé ẹ dá a lẹ́gbẹ́ ẹ wuyì láwùjọ ẹ ní bíbí re. Ó lè dá a nílé ìyá àti bàbá ká má parọ́. Ó lè ṣe mú yangàn léèyàn. Ọ̀kan pàtàkì àfíjú health worker tó mọ́yá lórí. Bẹ́ẹ̀ bá rí mi ní airport tí mo mú visa lọ́wọ́. Ṣebí Chicago ní USA ló yá nítorí ọ̀tún ìyálóde ẹgbẹ́ wa ni. Gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ bọ́ba gúnwà obìnrin Diamond Akílẹ̀ Ìjẹ̀bú. Àwọn ọmọ ńlá àwọn ọmọ tó pọ̀ létí ọmọ tó ń nọmọ pa. Àwọn ọmọ tí wọ́n ń sọ nígboro Akílẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ń ta lẹ́nu níjẹ̀bú. Wọ́n ń ta lẹ́nu ní Nàìjà. Wọ́n ń ṣe dáadáa ní gbogbo àgbáyé káfàtà. Eré gbogbo àṣẹ gbogbo lábẹ́ ìyálóde wa. Chief Mrs. Ṣùbọ́mi Òdútọ́lá Jímúdà. Ìyálóde gbogbo ẹgbẹ́ lápapọ̀ ó mọ̀nà bro. Wọ́n ní kí n kí ọ̀tún ìyálóde wọn lè máa ṣe nígbànígbà. Mo gbẹnu ẹ̀ta ìyálóde sọ̀rọ̀. Mrs. Sarah Owódùn ní mo sọ wípé ẹ máa ṣe púpọ̀ lókè pẹ̀. Lórúkọ balógun dòdò ń dáwà gbogbo ẹgbẹ́ pátá. Ìyẹn Chief Mrs. Abísọ́lá Ògúnsànyà. Òun ló sọ wípé ní lọ́jọ́ tí ọ̀rẹ́ mi nú òun lékún lọ́dún. Ó sọ wípé kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ òní mọ̀ nira. Ó ní kí n kí yín fọ́dún kí n sọ wípé owó máa lékún ọlá máa lékún rẹpẹtẹ. Lórúkọ yèyé bàbá gúnwà yèyé bẹ́wàjì. Mrs. Lọ́ládé Tìjání wẹ́fìà gbogbo ẹgbẹ́. Yèyé Mojírádé. Yèyé Sọ́ba lójú. Yèyé Fẹ̀sọ̀ gboyè. Yèyé Akọgun Táwà Olúṣesí. Gbogbo wọn ni wọ́n sọ wípé iyì ẹ̀yìn pọ̀ gan. Mo máa kí yín lórúkọ ọ̀gá olórin káfàtà gbogbo Akílẹ̀ Ìjẹ̀bú. Mo ń sọ nípa Alhaji Àyìndé Ganiu X1 the future. Àti lórúkọ ọ̀gá wa Ọmọba Lékè Kúyẹ̀. Ẹ jẹ́ kí n jíṣẹ́ bàbá ẹgbẹ́ tó kó gbogbo ẹgbẹ́ jọ lápapọ̀. Mo ń sọ nípa Prince Idris Ọlásílẹ̀ ọmọ Nímọ̀ṣàún. Bàbá ẹgbẹ́ ìdùnnú sọ wípé kó o má fi èyí ṣòpin. Mo fẹ́ yẹ jíṣẹ́ ìyá ẹgbẹ́ owó ìyá ẹgbẹ́ ọmọ. Ìyá wa Chief Mrs. Àtinúkẹ́ Akórèdé Àdùnníkúforíjì. Ìyá ẹgbẹ́ àwọn ọmọ ológo àwọn ọmọ tó na ọmọ pa. Màmá ẹgbẹ́ sọ wípé o máa ṣe ìṣàmọ́dún. Ikú kì í pa ẹ̀tà lójúran o máa pẹ́ láì kọrin kése. Màmá ló sọ wípé àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ tẹ̀nà. Lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ bọ́ba gúnwà obìnrin Diamond Akílẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ní ká kí ọ̀tún ìyálóde wọ́n sọ wípé iye ẹ̀yìn pọ̀ gan lójú irú wa. Wọ́n ní kó o máa ṣe dáadáa lọ nínú ayé kó o máa rówó. Kó o máa rọ́lá kó o máa ráṣọ rẹ̀ mú bora. Ọmọ inú ilé ẹ̀yin ò ní kú. Iṣẹ́ ẹ̀yin ò ní dìṣẹ́.
bẹ́ẹ̀ bá ti ń lọ níre wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ láyọ̀ ni bẹ́ẹ̀ bá rìn nílẹ̀ ọkọ̀ ẹ̀yin ò ní mórí wọgbó bẹ́ẹ̀ bá fò lókè ẹ̀ ò ní jábọ́ oore ọlá oore ọmọ àìkú ti ṣe baálẹ̀ fọ́rọ̀ oore gbogbo tẹ́ ẹ ní máa pọ̀ lákọ̀tún sí wọ́n ní bọ́dún bá ti ń lékún kẹ́ ẹ máa jíjó gbòòrè tuntun lọ́wọ́ olúwa ẹ̀yin ò ní sunkún òwúrọ̀ ọ̀sán pẹ̀lú tàṣálẹ́ ẹ ò ní sunkún bẹ́ẹ̀ bá wà láàjìn àti ẹ̀gbọ́n àti àbúrò gbogbo wọn màná ránṣẹ́ nítorí ọjọ́ ìbí ẹ̀yin wọ́n ní ká kí yín ká sọ wípé ọdún máa yabo oore tẹ́ ẹ ti ní òní bàjẹ́ oore gbogbo tó ń bọ̀ lọ́nà àtó yín lọ́wọ́ lórúkọ Kristi Jésù Ìjẹ̀bú ni yín Ìjẹ̀bú alárẹ̀ ọmọ àdìkàkà lójú ogun Ìjẹ̀bú ọmọ aládé Àwùjalẹ̀ Ìjẹ̀bú ọmọ wúre fàṣẹ banu ìrè Ìjẹ̀bú ló wù mí èpè Ìjẹ̀bú ó wù mí iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú wọ́n ń jẹ méjì wọn kì í jẹ méjì bọ́lọ́sà táwọn ọmọ bàbá yín fi méjì tó kù bọ́ ẹ̀yin lọmọ bọ́ǹtà ọmọ Àwùjalẹ̀ ǹlẹ́ o ọmọ ọba aláyédájì ìdẹ́wọ̀n ní ilé níbi tí wọ́n ti gbé bí ẹ lọ́mọ ẹ̀yin lọmọ ojú ìṣàgbọ́lá ọ̀gọ́jì ọmọ òkóbì fóṣìkà kóṣìkà wá fẹnu ẹ̀ wúre ó ti sọdún ọdún èyí nínú owó nínú ọlá rẹpẹtẹ àìkú baálẹ̀ ọ̀rọ̀ ohun ìdùnnú kó máa bá yín gbé kójú yín máa rọ́dún nínú ayọ̀ tó pọ̀ ọdún 2025 yìí ti dùn 2026 àdùn ànígbọ́gbọ́nú ǹjẹ́ kó tó wá di níwòye àmọ́dún oore máa lékún ayọ̀ máa pọ̀ lọ́dọ̀ ẹ̀yin sí èmi ẹ̀bìtì integrity the icon lórúkọ gbogbo èèyàn nílé iṣẹ́ wa integrity media concept la kí yín fọ́dún a sọ wípé owó máa lékún ayọ̀ èèyàn á pọ̀ happy birthday to a charming princess God bless you God bless your life in Jesus name. Gúnugún ìkú léwe dandan wákàtí ìdárúgbó dandan. Gúnugún ìkú léwe o dandan wákàtí ìdárúgbó dandan.